Ájì Àyìnlá ń gbórin dúró Adéwọlé Àyàn Adéwọlé. Ajobiewe lónìí mo kọ́kọ́ rí ìbà fọ́lọ́run ọba. Lónìí mo kọ́kọ́ rí ìbà fọ́lọ́run ọba. Ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Ọlọ́run aláwùrà bí dákan máa padà lẹ́yìn ètò wa. Èmi Ajobiewe dáre mú bàbá láńsí àgbà. Ìwà fún Olódùmarè ọba tó dá gbogbo wa. Lónìí mo rí bá lọ́dọ̀ bàbá tèmi eléṣẹ́ Ajíbọ́rọ̀ ń wájà. Wọ́n ní bàbá dénú lé lórí ilé làkọ́kọ́ kí ọmọ yí lára. Èmi kọ́kọ́ kí ọba ìlú Ẹ̀gbá. Kábíyèsí ọba Adédọ̀tun ọba tèmi ní ọba Gbádébọ̀ tèmi Àrẹ̀mú ìyá Ọlọ́run ní Jésù kánjú kú. Àrẹ̀mú àdé ọmọ òkun kẹ́nu ọba ni Àrẹ̀mú alábàjá ṣẹ̀gí àbàbàjá ń dùn fún ọmọ òkun kẹ́nu. Ọ̀run ló ti mórí adé wáyé ọmọ Gbádébọ̀ lónìí mo rí bá lọ́dọ̀ ọba tèmi bá mi Àrẹ̀mú lálàáfíà Ẹ̀gbá kúkú jẹ́. Gbogbo ẹbí àníkì lọ́jọ́. Báàmì Àyìnlá Omowura tọrọ ọrùn alákejì báàmì Àyìnlá tó ṣe mẹ́ta túrí láyé mọ́. Gbogbo ẹbí àníkì lájẹ́ báàmì Àyìnlá tó ṣe mẹ́ta tọrọ ọrùn bàbá mi Àyìnlá Omowura tí ò sí láyé mọ́. Àníkì lájẹ́ lọ láàrin àwa ó ti yá pọ̀ ọgbọ̀n ọdún nù wá. Anígilájà Àyìnlá bàbá Kúbúrà tèmi bá mi Àyìnlá bàbá ìyàtò tí jẹ́ Kúbúrẹ́. Àyìnlá adé bàbá Kíìmù. Ààrẹ o okú délé okú àṣẹyìndé lẹ́wọ̀n kú sojú ẹ̀yìn Àyìnlá Omowura tèmi bá mi Àyìnlá tó fayélẹ̀ tí ọba wa gbáyé mọ́. Anígilájà Àyìnlá lọ láàrin àwọn apò. Ọ̀rọ̀ ayé lóde àbẹ́rí àmọ́ péré owó eriwo. Báyìí bákan náà Ajá Muhinatu Àdùnní ọmọ mi ọmọ ìmí nìkan ṣoṣo. Àdùnní yàrá wa. Alárẹ̀mú ìbà rẹ̀ mọ́ṣẹ́ Ajobiewe ìbà rẹ̀ mọ́ṣẹ́ o Alárẹ̀mú ìbà rẹ̀ mọ́ṣẹ́ kẹpẹ́ láyé kẹsàn láàláfíà o kẹpẹ́ láyé kẹsàn lẹ́mí gígùn o Alárẹ̀mú ìbà rẹ̀ mọ́ṣẹ́. Tá a bá dọ́dẹ̀ rẹ̀ bàbá bẹ́ẹ̀ ni àkọ́kọ́ jú. Ìbà Ajobiewe Àrẹ̀mú bàbá sísì tí ń gbére káyé. Ọmọ burú ọ̀kan lábí ọmọ ayé lára. Bẹ́ẹ̀ èèyàn bá bírú ẹ̀ẹ̀mejì yóò kan ìyọnu Ajobiewe Àrẹ̀mú tá a bí lẹ́ẹ̀mẹ́sàn kó tó dipò dúró. Ìlànà ọmọ ògbóye kọ́lá. Ẹ̀yin lọ́mọ akógun àkótó ìlànà àdéwà ẹ̀kọ́wóra dérí. Báàmì Àrẹ̀mú bàbá sísì tó gborí ọ̀la wáyé bẹ́ẹ̀ tí ẹ bá ń já ọmọ mi kan ọmọ ní ń perí bàbá Ajobiewe
ewé ìbà rẹ̀ ń mọ́ṣẹ́ o alárẹ̀mú ìbà rẹ̀ ń mọ́ṣẹ́ Ajobiewe ìbà rẹ̀ ń mọ́ṣẹ́ alárẹ̀mú ìbà rẹ̀ ń mọ́ṣẹ́ kẹpẹ́ láyé kẹtún là láfíà o kẹpẹ́ láyé kẹtún lẹ́mí gígùn o alárẹ̀mú ìbà rẹ̀ ń mọ́ṣẹ́. ó ṣe mo dúpẹ́ ọmọ ìnátù ọmọ tèmi nìkan ṣoṣo ọmọ mi àdùn ní ìmú ìnátù ọ̀ní kú mọ́ mi lójú. jọ̀ọ́ ẹ̀yin tẹ́ gbà jọ̀ọ́ yìí níbẹ̀ yìí níbẹ̀ anyway torí bàbá wa onínúure tí wọ́n papòdà tàbáwò ń sìn à ń ṣe 30 years lónìí ní agbára Ọlọ́run àwa náà tá à rántí wọn lénìí wọn ò ní rántí wá sí láburú o àwa tá a wà ń bí àdẹ̀ ní ṣánkú èdè ní burú fún gbogbo wa kò ní bàjẹ́ fún wa o ọmọ Ẹ̀gbá ìbádẹ́wà mi jẹ́ ìrànwọ́ rẹ̀ lókè o jẹ́ ìrànwọ́ rẹ̀ lókè o torí àwa Ẹ̀gbá à ń gbógo olúwaga o kò dẹ̀ ní burú fún wa kò dẹ̀ ní bàjẹ́ fún wa o ẹ̀yin ìyá wa náà ní burú fún yín o kò ní bàjẹ́ fún wa o oyin lọ́mọ jọ̀ọ́jọ̀ọ́jọ̀ kò ní bàjẹ́ fún wa náà Ẹ̀gbá ro wa yìí o lẹ́gẹ́sì kò ní bàjẹ́ fún ẹ olùpọ̀ mọ̀mọ́ rájí kò ní bàjẹ́ fún ẹ o kò ní bàjẹ́ fún ẹ kéèsì kò ní bàjẹ́ o hello ṣé ká túlẹ̀ ni ká tẹ pọ́s bọ̀ sọ fún wọn tó bá ti bẹ̀rù ọjọ́ sọ pé òráyè ẹjọ́ ní kò ṣe kiri ọ̀pẹ̀ customer care